BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọmọ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àjùrè bí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Ẹ ti mọ̀ wá pé àwọn ìròyìn yẹn láwọn máa mú wá sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Tàná oníjọ tèní oníjọ tàná, torí pé a ti ṣetán láti máa mú àwọn ènìyàn wá sí etí ìgbọ̀nyín. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá ọ, láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ìjọ, ẹ jẹ́ ká kọ́ fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn ká tó tẹnubọ ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́. Òkèlà kọ́bùnmi láàárọ̀ òní òun ló máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé ẹ wò ó, àní bojú àánú wo ẹnikẹ́ni tí ó bá ń ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀ o, kí ló mú tó fi sọ ọ̀rọ̀ eléyìí lẹ́kùnrẹ́rẹ́ lẹ́wọ́ láǹfààní láti gbọ́ ní àárọ̀ òní. Ẹ wá gbọ́ arábìnrin kan tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Natasha Akpoti-Uduaghan, òun ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, ipa tí ètò ìṣúná tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé wá, ipa rẹ̀ la fẹ́ rí, kì í ṣe àwọn àkọsílẹ̀ òǹkà owó yìí gangan. Natasha ló sọ eléyìí di mímọ̀, kí ló rí tí ó fi sọ di mímọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ gbọ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ n tẹ̀sí ọwọ́ iwájú níbi tí ẹnìkan ti ń sọ di mímọ̀ wípé ìdí pàtàkì rèé o tí mo fi ṣe àbẹ̀wò sí ẹni tí ń ṣe olórí ẹgbẹ́ IPOB tí wọ́n ti dá ẹ̀wọ̀n gbére fún, ìyẹn Nnamdi Kanu. Ta ni ó ṣe àbẹ̀wò sí? Kí ló bá bọ̀ ó máa sọ, ẹ máa gbọ́ láàárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ wá gbọ́ eléyìí o, wọ́n ti sọ di mímọ̀ wípé wọ́n mà ti lé ẹnìkan kúrò lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ Èkìtì látàrí wípé ó máa yọ kíndìnrín ẹnìkan tó jẹ́ aláìsàn. Kí ló dé tó fi yọ kíndìnrín rẹ̀? Gbogbo ìlẹ́gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ wò ó, àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Yorùbá ni wọ́n ti ń pagi ìkìlọ̀ fún ẹni tí ń ṣe Tinubu wípé tó bá kùnà láti ṣe iṣẹ́ ìwádìí lórí ẹni tí ń ṣe Bello Matawalle, tí wọ́n sọ di mímọ̀ wípé òun náà máa ní nǹkan ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ tó ń ṣe fún àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní tí ààrẹ bá kọ̀ láti ṣe nǹkan ó léwu púpọ̀ púpọ̀ o. Gbogbo ẹ̀lẹ́ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àwọn ẹgbẹ́ OPC wọ́n ti sọ̀rọ̀ o, wọ́n ti pagi ìkìlọ̀ wípé ẹ wò ó, ẹ jẹ́ kí oníkálukú kó wà lójúfò lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tó wọlé dé yìí látàrí àwọn ìkọlù tá à ń gbọ́ lọ́tún tá à ń gbọ́ lósì. Àwọn ẹgbẹ́ OPC, àwọn tí bá Gani Adams ni wọ́n tún fi eléyìí léde o lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn kan ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti ké gbàjarè sí gómìnà
gómìnà ìpínlẹ̀ náà o wípé kó dákun kó dábọ̀ kó wá rántí àwọn ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé látàrí àwọn kankan tí wọ́n kojú ẹ gbà wá o ẹ wá ràn wá lọ́wọ́ kí ni wọ́n kojú gbogbo ẹ̀lẹ́gbọ̀ọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn-ún tí n bá dé káwa máa fẹ́ lójú ká máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ní àárọ̀ òní. Báyìí ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube bàbá Gbàgede Ìmọ̀ láńjẹ́ lórí YouTube. Ayédèrè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ó yá ọ ẹ jẹ́ n lọ sókè náà tí n bá dé káwa máa yànnà ẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan ẹ kú ìkàlẹ̀. Kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá Gbàgede Ìmọ̀ TV Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá Gbàgede Ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún níbi tá a dé dúró yìí láti máa fún yín àwọn ìròyìn yẹn lẹ́lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀ nípa ti àwọn ìròyìn yẹn tá a máa mú wá sí etí ìgbọ́yín. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu èyí tí ó sọ wípé ẹ wò ó níbi tọ́rọ̀ dé dúró yìí mo ṣèlérí wípé ìṣèjọba mi kò ní fi ojú àánú wo ẹnikẹ́ni tó ń ṣe ìrànlọ́wọ́ àbí ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí ìwà ìjínigbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ dìímọ̀ wípé ẹ wò ó àti bẹ̀rẹ̀ ìpolongo ìkọlù sí àwọn oníwà ọ̀daràn ní orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àtúnṣe nípa ti ètò ààbò orílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tí ó sọ ilé ìdìmọ̀ lásìkò tó lọ tẹ́ pẹpẹ àbádòfin ètò ìṣúná sí iwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin lánàá. Ṣáájú ni àwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bu ọwọ́ lu gbogbo àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú ètò ìṣúná yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìpàdé pàjáwìrì wọn fún ìgbà àkọ́kọ́ nígbà tí igbákejì ààrẹ Kashim Shettima ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mọ̀ pé ètò ìṣúná yìí ó jẹ́ ètò ìṣúná kan tí wọ́n fún ní àkọlé tí wọ́n pè ní budget of consolidation gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ di mímọ̀ nínú ètò ìṣúná náà. Wọ́n ní ẹ wò ó owó tó ń lọ bíi tírílíọ̀nù 5.39 náírà òun ni wọ́n ti yà sọ́tọ̀ fún ètò ààbò àti ohun tó ní ṣe pẹ̀lú ààbò fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní ẹ má gbàgbé wípé eléyìí ló tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ nínú ọdún yìí tí wọn yóò máa ya owó tó pọ̀ tó yìí fún ètò ìṣúná ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ di mímọ̀ pé bí àwọn ṣe ń wá ojútùú sí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ṣe ìlérí wípé gbogbo owó yìí bí àwọn yóò ṣe máa ná sórí àwọn nǹkan wọ̀nyí àwọn ò ní gbójú kúrò láti máa finá mọ́ gbogbo àwọn oníwà ọ̀daràn ìgbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà láti lè rí pé gbogbo ohun tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ ó dúró déédéé gẹ́gẹ́ bí ààrẹ ṣe wá sọ lákòótán wípé wò ó a ní fojú àánú wo ẹnikẹ́ni tí a mọ̀ wípé wọ́n ń da omi àlàáfíà ìlú ró a máa lé wọn pa a máa finá mọ́ wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ń ṣe ìlérí yìí ní àná òde yìí wípé àní jẹ́ kí wọ́n rí mú mi o àwọn oníwà ọ̀daràn àtàwọn èèyàn tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún wọn gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ẹ jẹ́ n kúrò níbẹ̀
ẹ̀jẹ̀ inú ìwé ìròyìn Punch lẹ́wọ́ ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀jẹ̀ ń kúrò níbẹ̀ ẹ̀jẹ̀ kí n lọ sí ọ̀dọ̀ arábìnrin kan èyí tí ń ṣojú fún ìpínlẹ̀ Kogi Natasha Akpoti-Uduaghan òun ló mà ti sọ̀rọ̀ kan nígbà tó rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n yọjú sí ilé ìgbìmọ̀ aṣòfin ní àná láti tẹ́ pẹpẹ ètò ìṣúná àbádòfin ti ọdún 2026 síwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà. Akpoti-Uduaghan ló wá sọ dímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ rọ̀ yín ẹ má jẹ́ ká kọ̀ gbọ́ àkọsílẹ̀ òǹkà owó yìí lásán ẹ jẹ́ kó nípa rere nínú ayé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti gbé wá ní àná òde yìí ló wá mú kí Akpoti-Uduaghan Natasha pagi ìkìlọ̀ wípé ẹ wò ó gbogbo àwọn àkọsílẹ̀ yìí kò túrun kan lára àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà o bí kò ṣe wípé kẹ́ ẹ fi ṣe ohun tó yẹ kí ẹ fi ṣe kí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà náà lè ní lọ́kàn wípé àwọn ní nǹkan tí àwọn jẹ àǹfààní rẹ̀ lábẹ́ ìṣèjọba rí gẹ́gẹ́ bí Natasha ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá sọ di mímọ̀ sí iwájú wípé gẹ́gẹ́ bí ètò ìṣúná yìí ṣe ti wá sí ọ̀dọ̀ àwọn ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ní lọ́kàn wípé ṣó máa kàn wá àbí kò ní kàn wá eléyìí ló wá mú kí Natasha Uduaghan wá sọ di mímọ̀ wípé ààrẹ ẹ ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe nípa ti ìpèsè iṣẹ́ àwọn àkànṣe àwọn nǹkan tó yẹ kẹ́ kọ́ ètò ìlera alábọ́dé ojúlówó ètò ẹ̀kọ́ àti àwọn nǹkan tẹ́yìn náà mọ̀ wípé yóò mú ìdàgbàsókè àti ìrọ̀rùn bá àwọn ará ìlú. Bákan náà ló tẹnumọ́ wípé ẹ wò ó ṣíṣe olótìtọ́ nípa ti owó yìí ó ṣe pàtàkì o ẹni tó bá jẹ́ adarí ó gbọ́dọ̀ máa ṣe ohun tí ó nítumọ̀ nípa ti bí yóò ṣe máa sọ bí òun ṣe ń náwó. ẹ wò ó arábìnrin yìí sọ̀rọ̀ ilẹ̀kùn Natasha Akpoti-Uduaghan ó ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kì í ṣe àkọsílẹ̀ nìkan la fẹ́ wo ẹ jẹ́ kí ètò ìṣúná yìí ẹ jẹ́ kó nípa rere nínú ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó ń ṣe àbẹ̀wò sí Nnamdi Kanu níbi tí wọ́n fi sí ní ìlú Sokoto kí ló bá bọ̀ níbẹ̀ ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ni ó ti wá ṣe àlàyé ní gbangba wálíà ìdí pàtàkì tó fi ṣe àbẹ̀wò sí Nnamdi Kanu ẹni tí wọ́n ti dá ẹ̀wọ̀n gbére fún lọ́wọ́lọ́wọ́ tó sì wà ní ìpínlẹ̀ Sokoto. ẹni yìí òun ni ó sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé àwọn adarí àjọ kan tó jẹ́ ti ìpínlẹ̀ Abia tí wọ́n wà ní ilẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé ẹ wò ó mo máa ṣe àbẹ̀wò sí ẹni tí ń ṣe Nnamdi Kanu láti lè rí wípé gbogbo àwọn kan ó ṣe bẹ́ẹ̀ ó lọ dédé kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú rárá o ló mú kí gómìnà yìí wá yànnàná ẹ̀ wípé ẹ wò ó gbogbo fọ́nrán tẹ̀ ń gbé káàkiri níbi tí àwọn èèyàn kan ti ń bu ẹnu àtẹ́lù òun wípé òun ṣe àbẹ̀wò sí Nnamdi Kanu ṣé Nnamdi Kanu ló yẹ kóun ṣe àbẹ̀wò sí àti pé ó lọ́wọ́ òṣèlú lú ni ó ṣe àbẹ̀wò yìí. Alex Otti òun ló ti wá jáde sí gbangba wálíà ó ní ẹ wò ó fún àlàáfíà àti ìjíròrò tó ní ìtumọ̀ ìdí nìyí tí mo ṣe àbẹ̀wò sí Nnamdi Kanu gẹ́gẹ́ bí ó ṣe ṣe àlàyé nǹkan wọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́. Alex Otti wá sọ di mímọ̀ wípé kì í ṣe wípé òun fẹ́ fi bomi rin wípé òun fẹ́ gbégbá ètò ìdìbò kan nígbà tí ìṣèjọba rẹ̀ bá tẹnubọ epo ó ní eléyìí kò ní òun ṣe o pẹ̀lú bí òun ṣe àbẹ̀wò sí Nnamdi Kanu ó ní ohun tí òun lọ ṣe lọ́dọ̀ Nnamdi Kanu òun ní láti ṣe àwọn àlàyé kankan láti lè rí wípé àlàáfíà jọba láàrin ìlú àti wípé kí ìjíròrò àwọn kó lè ní ìtumọ̀ nípa ti àwọn kankan ni òun ṣe àbẹ̀wò sí Nnamdi Kanu kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú. Alex Otti gómìnà ìpínlẹ̀ Abia ni ó ti jáde sí gbangba wálíà wá ṣe àlàyé yìí lẹ́kùnrẹ́rẹ́. ó dá ẹjẹ́ kí n kúrò níbẹ̀ ẹjẹ́ kí n nínú
ìwé ìròyìn Daily Post lẹ́tì rí ìròyìn tí mo kà tán yẹn ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan ní ìpínlẹ̀ Èkìtì. Irú kílẹ̀ eléyìí, wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti lé ẹni tí ń ṣe akọ́ṣẹ́mọṣẹ́ dókítà kan ní ilé ìtọ́jú ìyẹn ilé ẹ̀kọ́ gíga ti Adó Èkìtì, ilé ìwòsàn ti ìkọ́ni ti Adó Èkìtì. Wọ́n ní lórí ọ̀rọ̀ à ń ṣiṣẹ́ abẹ a ò ṣiṣẹ́ abẹ tó ní í ṣe pẹ̀lú arákùnrin kan tó jẹ́ aláìsàn Joshua Afọláyan, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ pé ẹ wò ó, wọ́n ti dá dókítà náà dúró lórí wípé ó ṣiṣẹ́ abẹ nípa yíyọ kíndìnrín ẹni yìí kúrò, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní Afọláyan yìí ni wọ́n sọ pé ó ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá kan èyí tí ó kópa níbẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ pé níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ abẹ yìí ni wọ́n ti yọ kíndìnrín rẹ̀ láì sọ fún ẹni tó ní kíndìnrín gangan, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ pé eléyìí ló ti wá yọrí sí bí kíndìnrín arákùnrin yìí ṣe ń ṣe bákanbàkan láti ìgbà náà kò tọ́ṣe. Nígbà tí wọ́n yóò ṣe iṣẹ́ ìwádìí ni wọ́n rí pé kíní yìí kò pé mọ́, ló bá di wípé wọ́n ṣiṣẹ́ ìwádìí láti rí pé wọ́n ti yọ kíndìnrín kan lára kíndìnrín arákùnrin náà, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ìwádìí ẹlẹ́ni méje láti wá ojútùú sí ọ̀rọ̀ náà. Wọ́n ní wọ́n dẹ̀ ṣiṣẹ́ ìwádìí náà ni wọ́n fi rí wípé dókítà yìí ó jẹ̀bi ẹ̀sùn yóò níṣe ló lọ yọ kíndìnrín ẹni ẹlẹ́ni láì sọ fún láì rò tẹ́lẹ̀ ni ó yọ kíndìnrín náà, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe iṣẹ́ ìwádìí sí iwájú ni wọ́n fi wá fi tó ẹni tí ń ṣe alábòjútó fún ọ̀rọ̀ ètò ìlera ní ìpínlẹ̀ Èkìtì, dókítà Oyèbánjí Fílàní, ni wọ́n fi wá sọ di mímọ̀ pé ẹ wò ó, níbi tí ọ̀rọ̀ dé dúró yìí a ò lóhun méjì tá a ṣe mọ́ ẹni kí dókítà yìí kó lọ ṣe bẹ́ẹ̀ kó lọ rọ́kúnlé látàrí pé ẹ̀sùn ńlá ni ó ṣe yìí wípé ó yọ kíndìnrín oníkíndìnrín fún kíni ṣó sọ fún kó tó yọ kíndìnrín ẹni yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dìímọ̀ pé iṣẹ́ ìwádìí á máa lọ síwájú nítorí àwọn ò mọ ohun tó fi kíndìnrín náà ṣe, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tí alábòjútó náà wá sọ ní ìkẹyìn. Ó ní ẹ wò ó ṣe pàtàkì kí ìjọba yìí máa ṣe ààbò fún gbogbo àwọn aláìsàn tí wọ́n bá gbé wá sí ilé ìwòsàn ti ìjọba láti lè rí wípé gbogbo nǹkan lọ déédéé. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkìtì wọn ò ní ṣe bẹ́ẹ̀, wọn ò ní ń dẹ́yìn láti máa ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ ètò ìlera fún àwọn ará ìlú. Eléyìí á kọ́ àwọn èèyàn kan lọ́gbọ́n. Wọ́n ti ní kó lọ rọ́kúnlé o, dókítà tó yọ kíndìnrín aláìsàn kan láìsọ fún ẹ wò gbogbo ẹ ìlú ìpínlẹ̀ Èkìtì ni ó ti ṣẹlẹ̀. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́wọ̀n ti rí ká lẹ́kùnrẹ́rẹ́. Láti bẹ̀ náà ni màá gbà lọ sí òkè lọ́hùn-ún. Tí n bá lọ tí n bá wá dé ẹgbẹ́ OPC máa ti sọ̀rọ̀ kí lọ sọ ní ìpalẹ̀mọ́ ọdún Kérésìmesì. Bẹ́ẹ̀ náà ni àwọn ará ìlú kan pariwo ní pé eléyìí ti ń pọ̀jù fún wa o, ẹ wá bá wa wá nǹkan ṣe sí. Ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń pariwo yìí. Kí ni wọ́n pariwo lé lórí? Ẹ máa láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ kan ó tún ṣe pàtàkì sí gbogbo àwọn ọmọ Yorùbá o, ẹ̀dẹ̀ gbọ́dọ̀ gbọ́ ní àárọ̀ ní. Ẹ jẹ́ lọ sókè lọ́hùn-ún tí n bá wá dé kí wá máa yànnà náà fún yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin yan wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o,
iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ní. BGI TV ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi láti máa tẹ̀sí ọwọ́ iwájú nípa ti àwọn ìròyìn èyí tí a ti mú bọ̀ wá sí etí ìgbọ̀nyín. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí kí n má dá yín lágara ọ̀rọ̀. Ẹgbẹ́ Yorùbá kan tí wọ́n ti ń fi ohùn léde fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹgbẹ́ tí wọ́n pe ara wọn ní Oòduà People's Assembly OPA, ni wọ́n ti kọminú lórí àwọn ẹ̀sùn lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n fi kan alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò ti ìpínlẹ̀ Bello Matawalle lórí ìwà ìgbésùmọ̀mí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ Yorùbá yìí ṣe ti wá sọ dímọ̀ pé ẹ̀wò ti ń pọ̀ jù, wọ́n ti ń fi ẹ̀sùn kan Bello Matawalle wípé òun náà ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá sọ dímọ̀ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé bó ṣe ń wo ọ̀rọ̀ náà níran báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o, ó yẹ kó ti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ní kíákíá, nítorí wípé tí wọ́n bá fi ẹni yìí lẹ̀ tó ń yan fanda lórí ní orílẹ̀-èdè Nàìjíríà, ó léwu púpọ̀. Nínú àtẹ̀jáde tó wáyé láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alága fún ẹgbẹ́ náà, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Richard Ọlátúnjí Káyọ̀dé, òun ló sọ eléyìí lórúkọ ẹgbẹ́ Oòduà People's Assembly wípé ẹ wò ó, tí eléyìí bá ń ṣẹlẹ̀, àwọn ará ìlú wọn kò ní ìgbàgbọ́ mọ́ nínú ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ètò ààbò ṣe rí ní àsìkò yìí. Káyọ̀dé wá sọ dìímọ̀ pé ẹ̀yà ìmọ̀ wípé àwọn agbésùnmọ̀mí yìí ni wọ́n sì ń domi àlàáfíà ìlú ró lọ́tùn lọ́sì. Ṣòyẹ ká wá rírú ẹni báyìí tó ń bá wọn ṣe pọ̀ àbí tó ń ṣe ìrànlọ́wọ́ kan fún wọn, eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o. Ẹgbẹ́ Oòduà People's Assembly wá sọ dìímọ̀ pé ẹ wò ó, kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ṣe iṣẹ́ ìwádìí yẹn o ní kíákíá, kó má fi falẹ̀ rárá, nítorí wọ́n ti fi ẹ̀sùn kan Bello Matawalle wípé òun náà ní nǹkan pọ̀ pẹ̀lú àwọn aráàbí yìí nípa ti ọ̀rọ̀ ìgbésùmọ̀mí àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ náà wá ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí wípé ẹ wò ó, ẹ wà lójúfò, kẹsì mú àwọn adarí yín, kẹ mú wọn so dáadáa. Tí nǹkan bá kù díẹ̀ káàtó ní orílẹ̀‐èdè Nàìjíríà, ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ṣe òtítọ́ sí yín àti àwọn nǹkan bí ojúṣe wọn, ẹ rí pé wọ́n ṣe é gidigidi gan, kí àlàáfíà lè ṣe bẹ́ẹ̀ kó jọba ní àárín ìlú. Ẹ wò ó, wọ́n ti ń finá mọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ Bello Matawalle wípé òun náà ń ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti dìkà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wá gbọ́ ẹgbẹ́ OPC, àwọn tí Ìbà Gani Adams láti ẹnu ẹnìkan tí ń ṣe alága wọn, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Dáre Adéṣọpẹ́, òun ló mà ti rọ gbogbo àwọn ará ìlú àti àwọn ọmọ ẹgbẹ́ OPC wípé ẹ wà lójúfò, ẹ sì mú ọ̀rọ̀ ètò ààbò yín, ẹ mú olókùnkúndùn lásìkò ọdún Kérésìmesì àti ọdún tuntun yìí. Adéṣọpẹ́ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní àná ni wọ́n ti sọ dímọ̀ pé ẹ wò ó ṣe pàtàkì ká ṣe ètò ìpolongo yìí fún gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ Oòduà, pàápàá jùlọ lásìkò yìí tí à ń kojú ìkọlù lọ́tùn, ìkọlù lósì àti bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lásìkò yìí. Ó ní àsìkò tí a wà yìí ti ń ṣe àsìkò ọdún, àsìkò ayọ̀ ìdùnnú ló yẹ kó jẹ́, kì í ṣe àsìkò tá a máa ké ìrora àbí kárìbọnú ṣe ìdárò nígbà tí wọ́n bá pa àwọn ènìyàn kan. Gẹ́gẹ́ bí ẹni yìí ṣe ti wá fi ohùn náà léde sí iwájú wípé àwọn ti dẹra báyìí, ó wá kò sọ́wọ́ àwọn ará ìlú. Ó wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC ní pé ẹ wò ó, ẹ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ti ìjọba ìbílẹ̀, àwọn fìjìláńtẹ́, àwọn ọba aládé láti rí pé lílọ bíbọ àwọn ará ìlú, ẹ ṣe àmójútó gbogbo àwọn nǹkan wọ̀nyí kẹ́ lè ràn wọ́n lọ́wọ́ lórí àwọn agbésùmọ̀mí tí wọ́n lè fẹ́ ṣọṣẹ́ lásìkò ọdún Kérésìmesì. Adéṣọpẹ́ ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ará ìlú wípé ẹ jọ̀ọ́, ẹ má rìnrìn alẹ́ o, ẹ rí pé ààbò tó dájú wà ní àwọn ilé yín lọ́lọ́kọ̀ òjọ̀kan, àwọn ọmọ yín ẹ rí wípé ẹ
mójútó wọn lásìkò ọdún kérésìmesì àti ọdún tuntun pàápàá jùlọ tẹ́ bá lọ sí ibi tí àwọn èrò ti pọ̀ ẹ mú wọn lọ́wọ́ dání dáadáa gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ láti sin àwọn ará ìlú nígbẹ́rẹ́ ìpàkọ́ òní ẹ wò ẹ má gbàgbé o wípé ìṣòro ètò ààbò tí à ń kojú lásìkò yìí lórílẹ̀ Nàìjíríà kì í ṣe ọjọ́ kan ló bẹ̀rẹ̀ o àwa ti ṣetán ní ilẹ̀ Yorùbá láti fi òpin sí lápò ọ̀dọ̀ tiwa ọ̀dọ̀ ẹ̀yin ará ìlú náà ló kù sí ń báyìí o ẹni tí ń ṣe olórí ẹgbẹ́ OPC Adéṣọpẹ́ ó ti rọ àwọn ará ìlú wípé kí wọ́n wà lójúfò wípé kí wọ́n dira dáadáa ní palẹ̀mọ́ ọdún kérésìmesì àti ọdún tuntun ẹ fẹ́ kà á lọ sínú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú ó di ọ̀dọ̀ àwọn ará ìlú ní ìpínlẹ̀ Ògùn àwọn ará ìlú ti ìtẹ̀síwájú ohun arógún ni wọ́n ti ń ké gbàjarè o ní ìjọba Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n máa ti ké sí ìjọba ìpínlẹ̀ náà ìgbẹ́jọ́ gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ojú ọ̀nà wa Mòwe sí Ọ̀fadà ẹjọ́ ẹ wá bá wa ṣe bẹ́ẹ̀ náà ni a ò ní ná fún ọdún pípẹ́ ní agbègbè wa yìí ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn ará ìlú yìí ṣe ti fi eléyìí síta nínú àtẹ̀jáde tí wọ́n fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn wípé kí wọ́n má pa àwọn tí àwọn náà pẹ̀lú àwọn ará ìlú ní ìpínlẹ̀ Ògùn àwọn náà sì lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ọ̀rọ̀ tí alága agbègbè náà ìyẹn pásítọ̀ Yẹmí Adébísí èyí tí ó sọ ó kọminú nípa ti ojú ọ̀nà Mòwe Ọ̀fadà gẹ́gẹ́ bó ṣe ṣe àpèjúwe rẹ̀ wípé ẹ wò ó àkànṣe iṣẹ́ tí wọ́n ti pàtì fún ọjọ́ pípẹ́ ní tí wọn kò mẹ́nubà rárá bẹ́ẹ̀ náà ni wọn tẹ̀síwájú níbi tí wọ́n bá dé eléyìí sì ń ṣe ìpalára fún ètò ọrọ̀ ajé wa ní agbègbè náà ló jẹ́ kí àwa jáde láti wá fi eléyìí léde wípé à ń fi àkókò yìí rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún kó wá mú ìlérí rẹ̀ ṣẹ o wípé òun yóò ṣe ojú ọ̀nà yìí fún wa ní ìgbà kan ló sọ bẹ́ẹ̀ kò dẹ̀ ti ṣe kankan láti ìgbà náà gẹ́gẹ́ bí ẹni yìí ṣe ti wá yànnàná àwọn nǹkan kan wípé ẹ wò ó Lagos Ìbàdàn expressway ewu tó pọ̀ ló tó ń fi ẹ̀mí àwọn èèyàn sínú ewu ló ń wà lójú ọ̀nà yóò látàrí ojú ọ̀nà tiwa náà tí kò dáa gẹ́gẹ́ bí àwọn ará ìlú yìí ṣe ti ń sọ di mímọ̀ wípé ẹ jọ̀ọ́ àwa gan a ti gbìyànjú ṣùgbọ́n a kò lè dá ṣe tán ó kù sí ọwọ́ ìjọba láti wá ràn wá lọ́wọ́ láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí bákan náà ni wọ́n tún mẹ́nu bà ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná èyí tí ń ṣe mọ̀nàmọ́ná lápá ọ̀dọ̀ tiwọn wípé ẹ wò ó àwọn ará ìlú wọn ti ní sùúrù tó iná ò sí mọ́ láti àwọn oṣù méjì sẹ́yìn gẹ́gẹ́ bí àwọn ẹni wọ̀nyí ṣe ti sọ di mímọ̀ wípé kódà ó ti dàbàrú gbogbo ètò ọrọ̀ ajé àwọn kò jẹ́ kí àwọn ṣe dáadáa mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn ẹ wò ó ẹni tí ń ṣe aṣojú wọn ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ògùn Alhaja Taibat Abbas ó gbóṣùbà káre fún àwọn ẹgbẹ́ wọ̀nyí tí ó sì sọ di mímọ̀ pé òun gbé fún wọn tán nípa ti ìṣọ̀kan àti ìpara ẹni jìn èyí tí wọ́n fi hàn láti fi gbé ìdàgbàsókè ó dé bá agbègbè náà ó wá sọ di mímọ̀ pé ọ̀rọ̀ yìí àmútó gómìnà létí láti rí pé wọ́n wá ṣe àtúnṣe àti wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó yẹ kí wọ́n ti ṣe ẹ fọkàn balẹ̀ ẹ má wọ̀rí gbogbo ẹ̀ láṣẹ kínní lágbìyànjú láti ṣe fún yín lábẹ́ ìṣèjọba gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún àwọn ará ìlú wọn ti ké gbàjarè o wípé kí wọ́n bá wa ṣe ọ̀nà wọn kí wọ́n tún bá wọn ṣe iná mọ̀nàmọ́ná tó ń ṣe mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ náà ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Punch láti kà á lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sí ọwọ́ iwájú ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe pagi ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ni wọ́n ti pagi ìkìlọ̀ fún gbogbo àwọn ọ̀dọ́ ń pé kí wọ́n má lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn agbésùmọ̀mí ẹgbẹ́ òkùnkùn tuntun tí wọ́n pè ní Sàìmálàmù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ pé dídarapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ó dàbí ìdúnkokò sí ààbò àwọn
ará ìlú ní ìpínlẹ̀ náà. Alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá Ahmed Musa òun ló pagi ìkìlọ̀ yìí ní ọjọ́ Ẹtì Friday lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Sokoto. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé àwọn ti ń gbọ́ wípé àwọn ará bíyè wọ́n ti ń kóra wọn jọ pọ̀, wọ́n sì ti ń fi ń lọ àwọn ọ̀dọ́ láti wá darapọ̀ mọ́ àwọn. Musa wa sọ di mímọ̀ wípé gbogbo ìgbìyànjú ló máa ń lọ lásìkò yìí láti máa ṣe ètò ìpolongo fún àwọn ará ìlú wípé ẹgbẹ́ yìí kì í ṣe ẹgbẹ́ tẹ́ ẹ lè darapọ̀ mọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́. Wọ́n fẹ́ fi máa da omi àlàáfíà ìlú rú ni o. Gẹ́gẹ́ bó ṣe wá sọ di mímọ̀ wípé àwọn tẹ̀ rí àwọn èèyàn kan mú nínú àwọn ẹgbẹ́ wọ̀nyí. Níbẹ̀ ni àwọn ti mọ̀ nípa gbogbo àwọn ohun tí wọ́n ṣe nínú ẹgbẹ́ yìí. Nítorí náà ni àwọn ṣe wá rọ gbogbo àwọn ọ̀dọ́ lásìkò yìí wípé má darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí o, nítorí ó léwu púpọ̀ púpọ̀. Ó wá sọ sí iwájú wípé afẹ́fẹ́ àkókò yìí tí ó rọ àwọn òbí àti alágbàtọ́ wípé ẹ máa mójútó àwọn ọmọ yín, pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Ẹ jọ̀ọ́ gbogbo ìrìn tó bá jẹ́ ojúlówó ẹ máa fi tó wa létí, torí ẹgbẹ́ yìí tí wọ́n ṣẹ̀ jáde yìí ẹgbẹ́ tí kì í ṣe ẹgbẹ́ tó dání o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àtúnṣe ẹ̀yin tí ọ̀dọ́, ẹ má darapọ̀ mọ́ wọn, kàkà kẹ́ darapọ̀ mọ́ wọn ẹ ṣèrànlọ́wọ́ ojúlówó ìrìn tá a fi kápá wọn ní ìpínlẹ̀ Sokoto. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Ó yá níbi làwọn máa rí mọ́ fún ti àárọ̀ òní. Ònìyàn ṣeun ọlọ́kà ṣe gbogbo ẹni tẹ́ fẹ́ bá a jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ní àjọṣe wa ò ní bàjẹ́. Má gbàgbé pé láǹfààní láti dá sí àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ẹ ti gbọ́ bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ṣe ìlérí wípé àwọn ò ní fi ojú àánú wo àwọn agbésùmọ̀mí àti àwọn èèyàn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wọn lórílẹ̀ Nàìjíríà. Ẹ jẹ́ ká gbà wípé bó ṣe sọ yìí náà ni wọn yóò ṣe. Bákan náà ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àpótí Ìdúàgà Natasha àpótí Ìdúàgà tó sọ di mọ̀ pé àkọsílẹ̀ nìkan kọ́ la fẹ́ jẹ́ kí ètò ìṣúná yìí kó ní ipa rere láyé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ṣàbẹ̀wò sí Nnamdi Kanu ti ṣe àlàyé àwọn ọmọ Yorùbá, ẹgbẹ́ Yorùbá ti ń finá mọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìpè lórí ọ̀rọ̀ Bello Matawalle yìí. Ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ẹ gbọ́dọ̀ filẹ̀ lásìkò yìí, kò dá ó léwu púpọ̀. Ẹgbẹ́ OPC àwọn náà ké gbàjarè wọ́n sì wà nígbẹ̀rẹ̀ ìpàkọ́ lásìkò tá à ń ṣe ìpalẹ̀mọ́ ọdún yìí wípé ẹjọ́ oníkálukú wà lójúfò àmọ́ bó ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ìkọlù lọ́tún ìkọlù àtàwọn agbésùmọ̀mí. Wọ́n ti sin wà nígbẹ̀rẹ̀ ìpàkọ́ o. Àwọn ọlọ́pàá náà sì ti sin àwọn ọ̀dọ́ nígbẹ̀rẹ̀ ìpàkọ́ wípé má lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tí wọ́n pè ní Saimalam, nítorí ẹgbẹ́ yìí kì í ṣe ẹgbẹ́ tí ọmọlúwàbí ń darapọ̀ mọ́. Wọ́n fẹ́ fi máa domi àlàáfíà ìlú ní kílẹ̀ rí sí gbogbo àwọn ìròyìn. Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n máa fi yẹn ṣe lọ fún ti àárọ̀ òní. Ẹ má gbàgbé wípé àwọn ọmọ ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV. Ojú ni mímì kì í ṣe àìfọlọ́kọ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ sí èmi kọ́ Ọlọ́run bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Àwa aláwọ̀ máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ire kàbìtì. Padà láti òkè lọ́hùn-ún. Abala tá a wà yìí ní abala láti orí pápá BGI TV níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ máa sọ di mímọ̀ fún yín wípé ìròyìn ayọ̀ ni mo kọ́kọ́ fẹ́ fi wọlé ní àárọ̀ yìí lábala ti eré ìdárayá. Alága fún àjọ eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà Malam Shehu Dikko òun ni ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn owó àjẹmọ́nú èyí tó tọ́ sí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles, ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons àti ikọ̀ agbábọ́ọ̀lù tí ń fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ The Tigers ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti bu ọwọ́ lò, wọ́n sì ti wà ní ìlànà àti máa fún wọn ní owó wọn. Ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons àti ikọ̀ agbábọ́ọ̀lù
agbábọ́ọ̀lù the Tigers ni wọ́n ṣe ìlérí owó yìí fún lẹ́yìn tí wọ́n ṣe dáadáa níbi ìdíje lọ́lọ́kọ̀ òjọ̀kan ní orílẹ̀-èdè Morocco ìyẹn táwọn obìnrin nígbà tí àwọn tí ń fọwọ́sọ́bọ̀lù sínú àpẹẹrẹ ṣe dáadáa ní orílẹ̀-èdè Ivory Coast. Díkò ló ti wá fi ọ̀rọ̀ yìí léde ní àná òde níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ wípé iṣẹ́ rí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí nípa ti owó ni wọ́n ti bu ọwọ́ lò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì ti sọ dímọ̀ pé kí wọ́n yọ̀ǹda rẹ̀ fún gbogbo àwọn ará bíyè láìpẹ́ láì jìnà máa rí wípé àwọn fúnra lára wọn náà wọn yóò máa ṣe kéde wọn yóò máa jẹ́rìí sí wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ àwọn nípa ti owó ni àwọn tí ń ṣe kéde ní àwọn tí ń tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí Díkò ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká gbà pé bí wọ́n ṣe sọ yìí náà ni a rí. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìpalẹ̀mọ́ ti ìdíje AFCON níbi tí ọ̀rọ̀ wà lásìkò yìí ni wípé wọ́n ti mọ nọ́mbà òǹkà tí àwọn agbábọ́ọ̀lù náà yóò máa wọ̀ ní ibi ìdíje yìí. Ìyẹn tá a bá sọ̀rọ̀ nípa ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti sọ dímọ̀ pé Délé Bàṣírò òun yóò máa wọ aṣọ ìgbábọ́ọ̀lù kẹwàá ìyẹn nọ́mbà 10 nígbà tí àwọn Adémọ́lá Lukman, Samuel Chukwueze, Frank Oyeka àwọn tí wọ́n aṣọ tí wọ́n wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n yóò sì máa wọ̀ ní àsìkò yìí. Ṣẹ̀wárí àwọn agbábọ́ọ̀lù tuntun tí wọ́n ṣe fi ìwé pè Salim Fago, Ebenezer Akinsanbiro àti Ryan Alebioso àwọn yóò máa wọ aṣọ ìgbábọ́ọ̀lù 25, 26, 27, 28 gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe máa kópa níbi ìdíje AFCON lórílẹ̀-èdè Morocco. Ẹ má gbàgbé pé ọjọ́ ìṣẹ́gun tí ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Tanzania ní orílẹ̀-èdè Morocco. Ẹ jẹ́ ká sọ dímọ̀ pé àṣeyọrí ni yóò jẹ́ tiwọn. Bákan náà Wilfred Ndidi ti sọ kankan wípé ẹ̀wò ti William Ekong tó jẹ́ balógun lórí pápá wa tó fi ipò náà sílẹ̀ fún èmi ó jẹ́ ẹni tí ó máa ń tí ọ̀rọ̀ dá ṣáká lẹ́nu rẹ̀ tó máa ń jà fún ẹ̀tọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Ó ní William Ekong gbogbo ipa rẹ̀ ni àní rímọ́ lásìkò yìí látàrí bó ṣe fi àdàgbà ìtòrọ làgbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹ̀dẹ̀ má gbàgbé wípé Wilfred Ndidi ẹ̀wọ̀n náà ni yóò máa jẹ́ balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó yá ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn abẹ̀ṣẹ́kù bí òjò. Ó ṣẹlẹ̀ ní àná. Anthony Joshua àti Njepor wọn kojú ara wọn. Njepor wọn máa di ẹni tí wọ́n ń gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn látàrí àwọn ẹ̀ṣẹ̀ èyí tí Anthony Joshua fi tún ayé rẹ̀ ṣe. Ẹ̀wò náà ní ìnàkúnà ní o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹni ọdún 28 yìí ni ó kojú Anthony Joshua lánàá nígbà tí wọn yóò dé ìpele kẹfà ní ẹni tí ń ṣe Njepor ló lulẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ pé lẹ́yìn ìfigagbága náà ni wọ́n ti sọ dímọ̀ pé wọ́n ti gbé Njepor lọ sí ilé ìwòsàn tóun náà sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé lásìkò yìí òun mọ bó ṣe ń ṣe òun gbà wípé gbogbo àgbọn òun ni Anthony Joshua ti fi ẹ̀ṣẹ̀ ń bàjẹ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun gbìyànjú láti rí pé òun kápá Anthony Joshua ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ. Anthony Joshua òun ni ó jáwé olúborí lánàá níbi ìjà yẹn. ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèrè. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè England Paul Merson òun ni ó ti sọ di mímọ̀ pé iṣẹ́ ní Pep Guardiola yóò fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City sílẹ̀ tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n bá gba ìdíje English Premier League gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀sí ọwọ́ iwájú lásìkò yẹn. Má gbàgbé pé ọ̀sẹ̀ yìí òpin ọ̀sẹ̀ láwà yìí wọn yóò máa tẹ̀sí ọwọ́ iwájú láti mọ bí nǹkan yóò ṣe rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City látàrí bí àwọn méjèèjì ṣe lépa ara wọn lásìkò yìí. Merson ni ó ti wá ń sọ di mímọ̀ wípé tí ó bá ṣe bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ bá yọrí sí ọ̀dọ̀ Arsenal tí wọ́n gba líìgì yìí a jẹ́ wípé Pep Guardiola yóò máa fi ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City sílẹ̀. Ẹ jẹ́ ká wò bóyá bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ náà yóò rí àbí kò ní rí bẹ́ẹ̀ ó di ìparí sáà yìí kẹ́ àtó lè mọ̀. Ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham ibi tí akọ́nùmọ̀gbà wọn ìyẹn Thomas Frank
ó ti ń sọ̀rọ̀ ní pé ẹ wò ó ẹ fún mi ní àsìkò díẹ̀ sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur nítòótọ́ àwọn èèyàn kan ti ń pè fún ní pé kí n fi inú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀ pẹ̀lú bí àtúnṣe jẹgbà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest pẹ̀lú àmì ayò 3-0 ó ní ẹ wò ẹ má fi eléyìí ṣe ìdájọ́ mi ẹ fún mi ní àwọn àsìkò díẹ̀ láti lè ṣe dáadáa ju ti àti ẹ̀yìn wa lọ ẹ jẹ́ ká wò ó bóyá ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham àwọn yóò fún ní àsìkò yìí pẹ̀lú bí ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe fẹ́ wáyé lópin ọ̀sẹ̀ tí a wà yìí gbogbo àṣejẹ́ a máa fi tún yín létí oníyàn ṣeun ọlọ́kà ṣe ń gbogbo ẹ̀yin tẹ̀fẹ̀ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àtúnṣe wọ̀ ní bàjẹ́ níbi làwọn ìmọ̀ fún ti ìròyìn eré ìdárayá títí dìgbà mìíràn tá a fi láǹfààní láti máa mú àkọ́tún ètò yìí wá sí etí ìgbọ̀nyín ẹ̀ máa ṣeré ìdárayá lóòrèkóòrè ẹ̀ka ara yín lè máa jí pépé lóòrèkóòrè àwa láwọn máa ṣe nǹkan ìṣe wa ò eré o eré kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mo rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.